ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdúwà ga Odùduwà kò bá lè gbé wa ọmọ Odùduwà ṣègìrì ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí káwa lè gba ògo ilẹ̀ wa ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ní ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. ọmọ Odùduwà ni wá. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó gbọ́dọ̀ ògo ìwà pàdé. Àṣà ẹgbẹ́ polówó ọjà wà kájé bùgbà yín jẹ. ètò tó gbọ́dọ̀ ògo ìwà pàdé. Lárugẹ à ń gbàsà lárugẹ. ètò tó gbọ́dọ̀ ògo ìwà pàdé. News and sports ẹ máa rí gbọ́. ètò tó gbọ́dọ̀ ògo ìwà pàdé. ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni ló ní kí n máa ké dandan Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi má bá ṣẹ̀rẹ̀ lọ ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tata o àwùjádùn rẹ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ṣẹ́yìn ló má fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ibo máa ń dé ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ sájòjì ò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹ̀bọ̀ra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé ìgbà tó yìnbó dé o owó náà dẹ́kun pọ̀ sí o Koiki Media sáwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńsọ àtúnpèrè gidi. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbètò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àfúnjàfẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o tọkàntọkàn. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì àdìmú bàbá yọ. Koiki Media àwọn ní bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Akẹgbẹ́ tó fẹ́ òòlù kan yòókù lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media àwọn ní bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sóníkèéta. Koiki Media àwọn ní bàbá. Àgbo kan, àgbo pèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Koiki Media we bring you one closer to your doorstep. Àwọn ní bàbá. Koiki Media is around to give all latest, is around to give all latest. Ladies and gentlemen, ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹgbẹ́ tí ẹ bọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen, Ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹgbẹ́ tí ẹ bọ́ ètò tó kojú gbogbo. Koiki Media. A kú ojúmọ́ mọ́. Kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbálá ayé pé a kú ìsinmi aládùn ọ̀pọ̀ rẹ̀ la ṣe nílé ayé o. Tí a bá wọlé olórí ilé là kọ́kọ́ kí mo kí bàbá wa ọ̀gá mi pàtàkì olùdásílẹ̀ ìkànnì Mr. Ọláyọmí Kóìkì pé wọn kú iṣẹ́ takuntakun, wọn kú ìsinmi ẹ̀ní àtẹ̀yìn àtaya àtọmọ. Mo gbà ládùúrà pé àlàáfíà ni ẹ máa fi lo ilé ayé yín o. Ẹ ní mọ ìnira lágbára àṣẹ Èdùà. Ẹ ní jábọ̀ ọwọ́ ayé ò ní bá yín o. Ọ̀tá ò ní rìn yín o. Ọ̀tá ò ní rìn yín lágbára àṣẹ Èdùà. Mo wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Mo kí ọ̀gá mi Ọlátúnjí, wọ́n ní ẹ kú ètò sáà.
Yorùbá Nation la fẹ́ o. Ẹ ṣé gan ni sà. Bá wa gbọ́ lè share button. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń wọlé. Ẹ kú sinmi ní o. A kí yín ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ̀yin là máa àwa là máa wà ó, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ni a sì máa bá. Ẹ ṣé gan ni sà, ẹ kú ètò. Ẹ kú kó lè dá. A kú ìfọmọ ènìyàn ṣe. A kú sinmi nílẹ̀ kan sí. Ẹ bá wa gbọ́ lè share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ share button náà ní fi gbọ́mọ sí lágbára ṣe Èdùmàrè. Mo wá tara bẹ́ẹ̀ mo kí olóyè Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, Májàsọ́lá wọn. Mo kí n sà pé a kú ìsinmi ní ṣe ìsinmi aládùn ńlá ayé o, lágbára ṣe Èdùà. Àtẹ̀yìn àtọmọ àtaya, lágbára ṣe Èdùà. Àjíǹde ara yóò máa bá yín gbé o. Mo wá tara bẹ́ẹ̀ a máa gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Professor Banji Akíntóyè Emeritus. Mo kí yín bàbá pé a kú ojúmọ́, bàbá dáadáa, bàbá tó mọyì ọmọ. Àní wá yín tì lásìkò yìí o. Àní wá yín tì. Bẹ́ẹ̀ ni, lágbára ṣe Èdùà. Àní wá yín tì. Bàbá wa Akíntóyè wọ́n bá wa sọ̀rọ̀. So àwa fẹ́ fi ohun tí wọ́n fi bá wa sọ̀rọ̀. Àwọn wá kí gbogbo èèyàn olólùfẹ́ Koiki Media tí ẹ tí ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí bàbá fi léde. Bẹ́ẹ̀ ni, ẹ kú sinmi sà. A ní kí gbogbo ọmọ Yorùbá pé kán lè gbọ́. Òun la fi wá sí orí ètò létí tàárọ̀ yìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ bá wa gbọ́ lè share button. Ẹ jọ̀ọ́, ẹ bá wa tẹ̀ kí gbogbo àwọn tí wọ́n ti sí lórí ètò kan lè wá gbọ́ ìròyìn pàtàkì náà. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. And iṣẹ́ tí mo ní láti rántí gbogbo ọmọ Yorùbá ẹni bí wàá sílẹ̀ lánàá náà. Eléyìí àtọ̀jú láti ìta fi ṣe yọ. Láti ìta àti tẹ́lẹ̀ ní pé àìgbà tí gbogbo àwọn ọmọ wa jáde wá àwọn wa wọ kárẹ́ tómátò sọ́nà àlọ́ ọ̀sùn Ìbàdàn ṣètò pàtẹ́rálì lọ́rẹ̀ ìrọ̀lẹ́ tí gbogbo ọ̀pá yìí di ẹlòmíì lọ lé yàtọ̀. Yes, there will be one large rally níbẹ̀, but then there will be many other rallies because every town, every village in Yorùbá land tó máa ṣe rally ìjọ. Àwọn èèyàn ní kúrò nílé wọn náà sì máa ṣe rally. And that is the way to bring the rally níbẹ̀. Because tó bá wà ní rally níta, ṣébi bá ń pa àwọn onílé ẹ̀rọ wà lọ́jọ́ nǹkan pa. Tọ́ọ̀kùn bá ń gbẹ wà wọnú ilé ẹ̀rọ àti wọnú ilé iwájú ilé ìjọba wà lọ sọ̀rọ̀ òmù bẹ̀rẹ̀ sí pa. Kò sí pé àṣeyámì ìdé ni ó ṣe parí nírọ̀lẹ́ kálukú lọ́lẹ́ náà. And it's the end point, the culmination of all that we've been doing peacefully and it's going to be peaceful. Àbáyé fẹ́mi gbà ọ́ náà àfẹ́ gbé kọ́ńtì wá kúrò Nàìjíríà. Pátá àwọn ọmọ ní ìlú lẹ́yìn ìgbà Nàìjíríà bẹ́tà gbé Nàìjíríà burú ní àná bẹ́tà gbé òní. Ọ̀la tún máa burú gbé òní. It is a progression that is going on. Lọ́jọ́ ń pààyàn nílẹ̀ West, nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà pààyàn nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà pààyàn nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà pààyàn nílẹ̀ Yorùbá. Ilé àárín Nàìjíríà náà ò lágbára mọ́ láti ṣe àwọn terrorists. Àwọn terrorists Boko Haram pẹ̀lú àwọn ISIS wọ́n ń gba ilẹ̀ ní North nígbà àwọn kan ní. Wọ́n ń gba ibi tí àwa section gbé àwọn military camp. Àwọn àmì wọ́n ń gbà á lọ́wọ́ wọn wọ́n dẹ̀ pa many of them.
Sílẹ̀ ní ìgbésẹ̀ àmì Nàìjíríà ti wá tí ọ̀dọ́ ní ẹtí mọ̀ tẹ́ ìdílé ọwọ́ mú rárá wọn lọ́dọ̀ níwájú àwọn ẹ̀rọ wà nínú òṣèlú ọ̀gá lókè kan nìyẹn. Ẹjọ́ tó sọ pé àwọn kan wà tán lè báyìí láti Boko Haram wọ́n ṣe ìmọ̀ wọn kó wọn sí Nàìjíríà náà àwọn tó máa sábọ́tàgì Nàìjíríà náà nìyà kò fẹ́. Tí Nàìjíríà náà bá kì í dé tó bá àwọn Boko Haram ń yọ àwọn ará aládùúgbò kan lẹ́nu fíléèjì kan lẹ́ ẹjẹ́ ká lọ bá wọn àwọn Boko Haram ti mọ̀ pé Nàìjíríà náà ń bọ̀. Because àwọn Boko Haram wà lára àwọn Nàìjíríà náà. So there is no future kankan. In the north-west, same thing. Àwọn kan wá gbé ìgbà àwọn náà wọ́n jẹ́ Lakurawa. Ìdí tó wù tí wọ́n ti gba gbogbo tó ṣe. Wọ́n ti gba kéwì ṣe. Bàbá wa Bánkọ́lé wọ́n ní kí Elédùmarè fún wa ṣe ní Yorùbá nation àmì àṣẹ àṣẹ Èdùmàrè àṣẹ gùn. Yes, wọ́n yẹ ká Niger State. Large military camp tó wà Niger State wọ́n ti gbà lọ́wọ́ Nàìjíríà náà wọ́n ti gbé Nàìjíríà náà sókè. Now they are looking at Abuja. Yeah. They are looking at Abuja in front of them. There is no future. Akàntúnra wa jẹ ní. Àwa Yorùbá, a máa tẹ̀ra wa jẹ ẹni tí ń bá ẹni mìíràn bá ń tàn torí olórí bá ń tàn fún ẹ̀kan ló ti pọ̀. Wọ́n ní tó bá tẹ̀ra ẹ̀ bí ọdún lè dúró pọ̀. Àwa Yorùbá ẹ má jẹ́ kó tó wà nílé ọ̀ má jẹ́ ká ṣáà wà. Tí ẹ bá rò pé àwọn kúrò ní máa ṣíbọ̀ fún àníjẹ́ wọn àníwá máa yọ̀ ní. They have said that they are ready to fight for hundreds of years, isn't it? Until tó máa rẹ̀ wá, tó máa sún wa, máa sọ̀rọ̀ nígbà fún wọn. Àwọn máa jẹ́ pé àwọn tó máa rí ìlú ẹ̀wọ̀n bá ṣe ní ìbẹ̀rẹ̀ àwọn Haúsá. Ẹ̀ka dáńtọ́ àti wà nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ó tún lójú ẹ̀ o. Ilé bá gbọ́ kó sọ̀fara òkú. Òkú bá gbọ́ kó sọ̀fara ilé o. Ó tó kí Yorùbá lọ ní o. Ilé ìtàgé ìlú tó jẹ́. Ẹnìkan máa ń sọ ní ọ̀rọ̀ wá sí pẹ̀sìlẹ̀ ìfọ̀n ní kì í ṣe mọ̀ wá o. Ṣùgbọ́n kì í sọ̀rọ̀ Nàìjíríà. The presidency in Nigeria that was a family like ìgbà tí ọmọ wa àbúrò wa ẹ̀gbọ́n wa bàbá wa èyí ló tó lẹ́sẹ̀ níjọba ní wọ́n ṣe nǹkan tó wà wọ́n ní àwọn ogun máa lọ tí ó máa rẹ̀ sí ìfẹ́ láti sọ̀rọ̀. Ìgbà tá a sọ fún ní kọ̀rọ̀ Yorùbá aládìpọ̀ fún mẹ́ta. Èmi fúnra mi tí mo bá ń sọ̀rọ̀ mo kọ̀ fún mẹ́ta. Níbi gbogbo bàbá ìlú. Lọ́ọ̀dọ̀ àbúrò mi, you know that I love you. I don't want you to put yourself in this mess. Òótọ́ ilé kan wà lọ́kàn ẹ. Another Nigerian man, Buhari, over the election 2015. One on the right, out of the right. But in the country, I'm really low, I like I'm being able to live and so much. Every effort to make that done.
But it makes it better and worse. Better. Not that he's incompetent or anything. The Bible says when all the foundation has been destroyed, what can we actually do? What can you do when all the foundation has been destroyed? I mean, àwọn Fúlàní lè pààyàn káàkiri lórí ilẹ̀ wa, they are killing more people today than they were killing during this time nílẹ̀ Yorùbá. Under Buhari, only one ọba náà pa àpá ifọ̀n lọ́nà tó lọ látàkì lọ sí ìmọ̀ ẹ̀. Lọ́dà àti Tinubu wọ́n ti pa ọba àárọ̀. Wọ́n pa méjì lọ sí títì. Ọba Yorùbá, wọ́n pa wọ́n sí títì. Àwọn ọmọdé wa lọ gbé sọ. Wọ́n á lọ gbé òkú ọba ilẹ̀ Yorùbá. Wọ́n pa wọ́n sí títì. Get our escape somehow. Ọba kan wà nílé ẹ̀ mo rò pé ní Kwara ni yàrá Kwara. Àwọn Fúlàní everyday wọ́n lọ pa nílẹ̀. Wọ́n wọ́n nílé lọ́wọ́ fa ìyàwó àtàwọn ọmọ ẹ̀fẹ́ wọ́n bá a kà bẹ́ẹ̀ ní pàrọ̀. Wọ́n yẹ kó wọ́n fẹ́ pé náà gbogbo ní àti kábíyèsí àti ìyàwó àtàwọn ọmọ. Kábíyèsí wa ṣọ̀kan láyé òun ṣiṣẹ́ pẹ̀lú àdúgbò wà láàrin lọ. Ẹ bá wọn kà wọ́n lè pa wọ́n lè pa. Ẹ kó ìyàwó àtàwọn ọmọ ẹ̀rọ ní ìgbé lọ. Ẹni tó bá ń sọ pé káwa Yorùbá ká lè bọ́ sínú ọkùnrin ìgbé ara dá lọ́la ìkàwé rẹ̀ ìkàwé rẹ̀ ìrẹ̀rẹ̀ káàkiri ẹ̀ pé ọwọ́ ilé. Wọ́n rà ń rẹ̀ àwọn díẹ̀ lára wa tó máa lọ pé kájọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kan pírẹ́sìdẹ̀ntì aṣọ́rọ̀ máa ẹ̀rí economy wo ni ilé ìlú àjẹgẹ́ èdè Yorùbá. The foundations of the economy have been destroyed. Nígbà tí Tinubu take over, Olúdé Dr. Olúdé former the governor of the central bank. Only at Tinubu's assumption of office, the Nigerian economy had long died. It was like a dead horse that some people get money to keep up. So that tó bá ń wò náà tó bá ń wọ ẹṣin yẹn láti èdè rẹ̀ àròkọ ẹṣin ló wà bẹ́ẹ̀ ṣẹ́ṣin náà kan bẹ̀ wọ́n fẹ́ pé it's a dead horse. It's not that efforts have not been made landed negotiating. The efforts are not produced. Okay, effective economic. Agriculture has been essentially destroyed all over Nigeria. At least in Southwest and the Midwest and part of the East and in the Northeast and now in the Northwest, the lower Pacific. And yet, people are saying the economy will improve. Who is going to improve? How? When the foundation has been all destroyed, what can the righteous do? You love your country, you love your society, and so say okay, so. But when the foundation has been wrecked, destroyed, wiped out, what can you do? Nothing. So the answer is how are you, Ramira? And be strong, be courageous. That's what is needed. For this can try anybody not to us. Be courageous. Don't do it. Demonstrate peaceful. Don't fight anybody. Ẹ ṣàlàyé pé protest àbí rally tó fẹ́ wáyé ẹni kò ń ṣe ọjọ́ kan
ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àwọn èèyàn máa wọn ṣe lónìí ní báwo lè ti fẹ́ ṣẹlẹ̀. àìjẹ́ náà ni ẹ̀ka tó ń gbé kalẹ̀ má kú ẹ̀ nílé má kú ẹ̀ ní àìrí ìtọ́wọ̀ má kú ẹ̀ ní fífi ẹ̀kẹ́ òní ẹ̀yẹ bá wà ní títì nílẹ̀ máa ṣe rà ní ẹ̀yà àwọn tá a wà ní ìdílé yìí náà lè jẹ́ pé kí ìdílé wọn máa ṣe rà ní ìtẹ̀ ó lè ní káwọn ọmọ ìyẹn ìgbẹ́ ìgbà náà ẹ̀já ẹ̀ náà tó àwọn náà lè máa ṣe rà ní ìtẹ̀. And we are going to make arrangements for the world to see that this is happening in every village. Ìlú tí ò bá ṣe bí àti wọn. Because the Guardian of our world, we have made the arrangement. The world, the entire world will see the Yoruba people to be so beautiful. Ìlú tí ìjọba ìbá jẹ́ tí òkú láyé tí lọ́tọ̀ tó bá yá ojú àkìrí. Ẹnìkan kan má jẹ́ tó gíftì má jẹ́ tó gíftì ní ẹ̀ má jẹ́ tó gíftì ní lè ní má jẹ́ tó gíftì káà jáde. Ní ìgbà wo ni ilé ìlú wáyé? Ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ pẹ́sìn lọ́wọ́ mi mo máa ń kó àwọn ọmọ ẹgbẹ́ kan àtúnwà bẹ̀rẹ̀ àwọn àwọn àdúgbò ní orí omi tó ń pè ìtọ́pá ẹ̀dá ìjọ ìjọ àwọn àpọ̀jù ọ̀rọ̀ ní ìjọ ní ọ̀rọ̀ ìgbà wo ní gbogbo ìgbà tó ìtọ́ ìgbà èyí ìṣe kan àti ìṣègbè náà wọ́n wọ́n máa gbé ní ojú ẹ̀. Ẹgbẹ́ bàbá ní kúkúrú àwọn ọba ilẹ̀ Yorùbá lásìkò yẹ fún onímọ̀ títí nípa nǹkan tó bẹ̀rẹ̀ àgbáyé àwọn ọmọdé wa èyí bí wọn ṣe àwọn àwọn àṣọkùn tó bẹ̀rẹ̀. Àwọn ọba wa they are products of the country. Àti wọ́n sì gbà máa sọ̀tọ̀ ilé kankan kì í bí ìlú ọba ìgbà tí gbàǹgbà ìjọba ẹ̀ṣẹ̀ ẹ̀yìn ọ̀nà ọmọ àwọ̀tò lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpàdébọ̀ àkáàdì àwọn sọ pé Yorùbá nation ẹgbẹ́ ilé ìtàgé ní ìṣẹ̀ṣẹ̀ àti ilẹ̀ Yorùbá. Ìṣẹ́gbà tí wọ́n gbé ìgbà láti ṣe owó ẹ̀ fún ìdílé ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ́gbà ní ilẹ̀ Yorùbá ní kọ́ṣẹ̀ wa ìṣẹ́gbà náà. Àwọn nítorí náà ká máa jẹ́ kí ní ìlú wa bá ṣe ń bá lè ṣe àwọn Yorùbá yàrá ọjà tí wọ́n lè ṣe. Yorùbá tí èdè náà bẹ̀rẹ̀ lórí 25-30 ní àgbàkọ́ ọmọ Yorùbá lè pín out. Ìkéèkì 30-40 50 lára wọn kan fún àwọn ìjọba statement. Ṣé àwọn ọmọ wọ̀nyí máa ń ṣe ráàlì ṣàkàtà àwọn ọlọ́gbà àwọn olùdó láti bẹ̀rẹ̀ ní àwọn ọlọ́gbà àwọn ènìyàn wa ní. And we asked the government of Nigeria to give consideration to what they say. If you were to support them, if you don't support them, for instance, the ones that have struggled with that shape, big Nevada. Táwọn èèyàn máa pọ̀ wọ́n ló bá yẹ ìdáyà tí bọ́ọ̀lù ẹgbẹ́ ìlú ńlá west place tí ìpàdé táwọn àwọn tó wà ń tapọ̀ ẹ̀kọ́ ní àwọn táwà nínú ọ̀ tá láti bá lọ wá láti pàrọ̀ ẹ̀dì káfí káńgbé lójú nígbè táwọn tó wà ń tapà máa gbọ́n wọn tààtọ̀. Láàárọ̀ ọjọ́ kejì ọjọ́ ìṣẹ́ ìjọba láàbù. Ètò ìbẹ́sẹ̀ ọjọ́ Yàtàlélà. Aláàfin Ọ̀yọ́ àwọn ọmọ ìyá àná
ilé ẹjọ́ ìjọba ìwé ní àṣà ọmọ ìlú ìfọ̀kànbalẹ̀. Máa tó dé náà tó di ẹ̀mí ó ní ìpè láàrin ó ní ìjọ ní ìdára lọ. Èyí tí gbogbo sókè yìí lálẹ́ àná. Òun ò mọ̀ pé òun máa yé òun tó máa rí ẹni group of labour tó máa ṣe é lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ náà. Kò yẹ ká fi wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀ láti wọ́n fi iṣẹ́ kìíní. Kò sí ìsìn tó fi yẹ ká wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. Ó sì gbọ́n ó dàbí pé àtìgbọ́ náà ti wá tó báyìí tó gbà pé àwọn kó àwọn ọmọ kan jẹ́ kan nínú ìfẹ́ gbà káwáyé. Àwọn ayélujára rẹ̀ tán lọ fà ẹ́ ó kò láyé ìdìbò. Wọ́n ń gbàdúrà wá ṣe é ṣe àwọn tó ní ilẹ̀ wá jẹ́ kó ṣe ṣe. Mo lókè tí wọ́n fẹ́ bẹ̀ wá máa ṣe. Àwọn ọmọdé fẹ́ràn ìjọba, wọ́n fẹ́ràn ayọ̀, wọ́n fẹ́ràn ọ̀nà ìgbà ṣe. Báyìí ní ìṣòro wọn ti pè é bìbẹ̀. Mo máa lọ fún àwọn ọmọdé ń ta ẹgbẹ́ ọmọ àǹfààní àkàkọ́. Ṣé bàbá wa láàfin ẹni ìtàkùn ṣe orílẹ̀ Yorùbá gbà àyà Yorùbá gbà orílẹ̀ ìjọba Yorùbá gbà orílẹ̀ Yorùbá tó ṣe ń jẹ orílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ẹ má fi ti ayé ẹ̀sẹ̀ má jẹ́ ká àwọn ọmọdé fún ìwà ọmọdé wọ́n ṣe ní pípọ̀ wọ́n máa ń ṣe ní pípọ̀ ètò yìí gbogbo ẹni wo máa ṣe máa ń lè kọ́kọ́ gbà kí ọmọ ìjẹ kan gbà yìí. Everybody, ultimately, when you look at the one respect level, that professor, the teacher now, so, now the time that is done, I can say, bàbá, ẹni tí a gbọ́dọ̀ bí ẹ ti sọ ipa àti ọkàn Aláàfin Ọ̀yọ́ ibi tí mo ń bàbọ̀. Ibu jangan bawa support wah. Also mau bukan dari kita sama. Tidak ada things that they can do. Itu bukan. Ini tapi itu apa they can make a statement. Mata orang macam sakat ini bani sendiri. Awak support dia. Awak dah bayang. Àmọ́ tó ṣorí gbogbo wa máa ń ṣe a sì fẹ́ kí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ ó dáhùn lóhùn kankan bèrè láti ṣètò rẹ̀ that kind of small statement one page two page we shake the entire world wọ́n bá lè wọ́n bẹ̀rẹ̀ ṣe kò sí ìgbà tó máa ṣe ọ̀nà wọ́n bá ṣe olóòmọdé máa bẹ̀rẹ̀ fún wọn. On the other hand, aláwọn ọba mìíràn. Ìjọba tó yẹ kó kò wò wọ́n náà ṣùgbọ́n circumstance wọn ti tì wọ́n sí ọ̀nà tó ti wà ọ̀dà. Ilé ìgbàlẹ̀ táwọn Fúlàní wá tún wà sí wọ́n ti gbé tàbí jẹ́ ní màtẹ́màtẹ́ màdúù mẹ́ta ìyàtọ̀ mẹ́rin. Méjì fún ìkan ìyàwó ẹ̀ agbẹ̀mọ̀ta ẹ̀sìn. Èyí ni wọ́n ti wọ́ ìpè. Tí wọ́n ní ọ̀dọ́ bí wọn máa dẹ́kun wọn. Ní àkókò àbá, ara ni àkọ́kọ́ ní pé kí gbogbo ọmọ Yorùbá rẹ̀ agbáde ká gba kọ́ńtì wọn gbàwọ̀ wa. And the Baba Nigeria government, that Nigerian people, they just want to tell together the and I want every town, every village, everywhere. We are going to go on for the number of days, from the middle class of one. But I want to say that after a day, I will continue to be very active. I didn't appreciate that is all. And it's called Malaysia, in a good day,
bẹ̀rù ẹ̀rù àwọn Fúlàní àwọn ìwà ẹgbẹ̀rù ẹ̀sà ẹ̀sà àwọn Fúlàní bá nílé lọ́nà kó wọ́n pa ní. Wọ́n sọ̀tò ìyàwó ní lọ́nà kó wọ́n rè pẹ̀ wọ́n nípa. Kí ni ìbẹ̀rù kí ni ìdí ìbẹ̀rù? Òkà kúkú ní ojú ọ̀rọ̀ wa wá sàmùtọ̀rọ̀ ìṣìlágbè lọ. Ẹ̀ṣin ẹ̀rí ọmọ Yorùbá ẹ̀ka tó wà bẹ̀rẹ̀. Courage, you are not coward. You are a strong nation. You are the largest black nation in the world. You are the most educated black people on earth. You are one of the most educated people, black or white, in this world. You are a strong nation. Maybe I can. You are a civilized people, but I never mind that we can't very record. But that's moving us. It's time for diplomacy paper. It's time for courageous action is here. And in the normal way, they can follow us there. Don't deal with the very good. Don't deal with the way that don't deal with every single way that man, woman, or child across the surface of the earth. The time has come. Let us take what belongs to us and run with it. That is all. Thank you very much. Ẹ ṣé gan ni gbogbo èèyàn olólùfẹ́ wa tí ẹ wà lórí ètò pẹ̀lú wa látẹ̀kan láti bí ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn. Ẹ ṣé gan ni àmọ́ lóore. Bàbá wa Jídé Ajíkòbí ṣé mo correct? Ẹ ṣé gan ni sà, ẹ ṣé gan ni sà. Ohun tí a máa ń sọ nìyẹn, irú àwọn èèyàn tí a máa ń sọ lélẹ́yìí pé àwọn tó mọ rírì iṣẹ́ takuntakun tí ajìjàgbara tí wọ́n ń ṣe, irú wọn nìyí. Torí pé bàbá ní pé kán sọ́pọ̀tì Koiki Media. Fún àfikún, kò tún wá ń ṣe Koiki Media nìkan. Ẹ sọ́pọ̀tì Koiki Media, bẹ́ẹ̀ ni kẹ́dẹ̀ sọ́pọ̀tì ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Nítorí pé ìrìnàjò tí ó nílò owó ni. Ìrìnàjò tí àdẹ̀wà náà ìrìnàjò tó nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni. Ó nílò owó, ó nídìí pé ká ṣẹbọ, ká ṣètùtù. Ó nídìí ọ̀pọ̀lọpọ̀ prayer. So ìdí nìyẹn tí a fi máa ń sọ ẹ ran ìrìnàjò yìí lọ́wọ́. Ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tẹ́ bá dẹ̀ fi ń ràn wá lọ́wọ́, àwa náà àá tún wọ́n ní ẹkú iṣẹ́ ló mú rí oníṣẹ́ yá. Àwa náà àá túbọ̀ máa fún yín jẹ tán, àá máa ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. Ẹ sọ́pọ̀tì Koiki Media. Bẹ́ẹ̀ ni kẹ́ sọ́pọ̀tì ẹwà ọ̀rọ̀ míyàn. Gbogbo ìkànnì, gbogbo àwọn ibi tí ẹ mọ̀ pé ó ṣe kókó tó yẹ kẹ́ sọ́pọ̀tì. Ẹ sọ́pọ̀tì òmìnira òun ṣe ọ̀fẹ́ o. Ẹ má kọ̀ rò bóyá ọ̀fẹ́ tàbí 500,000 tàbí 1 million la fẹ́ fi gba òmìnira. Irọ́ o. A máa ná ọ̀pọ̀lọpọ̀ owó tí èmi àtẹ̀yin tí a mọ̀. Kódà ẹni tó fẹ́ gba báwo ni kì í ṣe pùtẹ́, ẹni tó fẹ́ gba ìlú kan gan tó jẹ́ ìlú ẹyọ kan tó kọ̀ ní pé òun fẹ́ kó lábẹ́ ìlú kan, ṣé ẹ mọ iye owó tóun gan máa ná kó tó wá sọ odidi orílẹ̀-èdè. Bàbá mi Jídé Ajíkòbí, ẹ ṣé gan ni fún ọ̀rọ̀ ìyànjú tí ẹ bá wa gba àwọn olólùfẹ́ wa. Ẹ má tí kúrò lórí ètò, ẹ bá wa gbọ́ lé share button. A ní ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì tí a fẹ́ gbé síta gẹ́gẹ́ bí a ti gbọ́ tí bàbá Akíntóyè tí wọ́n ṣe àdírẹ́sì wa tó ń sìn. Wọ́n tún gbà wá dé àmọ̀ràn. Wọ́n ṣe gba àwa ajìjàgbara dé àmọ̀ràn náà lọ́wọ́ gba ọba olóṣèlú. Ìgbọ́n wọn tẹ̀ tún mention ààrẹ orílẹ̀-èdè. Wọ́n tún gbà lámọ̀ràn náà ni pé kó wo ti àwọn ọmọ tí wọ́n ń béèrè òmìnira, tí wọ́n ń béèrè freedom, kó ro tiwọn, kó gbàgbé nípa ọ̀rọ̀ pé bóyá à ń ṣe 2027, à ṣe 2027.
àní jẹ́ kó sún wa bẹ́ẹ̀ ni àní jẹ́ kó rẹ̀ wá bẹ́ẹ̀ ni. Ẹ máa bá wa kọ́ lọ nígbà tí a máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ìránṣẹ́ Ọlọ́run náà. Ẹ jọ̀ọ́ kí ó tó play ẹ bá wa gbọ́ lé share button abẹ̀yìn àrọ̀ yín ni ọwọ́ tẹ fi ń tẹ share button mo gbà ládùúrà pé ẹ̀ ní fi gbọ́mọ sí òun lágbára àṣẹ Èdùà nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró àtèmi àtẹ̀yìn wọn ò ní wá wa tì o wọn ò ní wá wa tì ẹ̀mí wa ò ní bá ìjà agbára yìí lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí Afẹ́nifẹ́re wa ò ní bá lọ ẹ̀mí gbogbo kan tí ó jẹ́ nǹkan ìní wa kò ní bá lọ agbára àṣẹ Èdùà. Just imagine that as I'm preparing to go to church, I'll be afraid of being killed. Imagine, as I'm preparing to go to church, I'll be afraid of being killed in the house of God. This is 2025. Now, 3 years ago, there was an attack on our Catholic Church in Ondo State. The blood of parishioners, the blood of Christians were spilled right in the house of God 3 years ago. And we are having the same threat, 2025, in the same Catholic Church or on high alert as bandits threaten fresh attack on Catholic Church. That is the report. Currently, people are afraid to go to that Catholic Church because there is a fresh threat. Let us read this. 3 years after the deadly assault on St. Francis Catholic Church in Ondo State, bandits have issued a fresh threat to launch another attack on the church. The anonymous assailants, in a letter addressed to the church, vowed to carry out a strike soon with no specific timeline stipulated. No specific timeline stipulated. That means they are not giving a particular time. I've told you what these guys do is that they put fear in the minds of people. They put fear. People will not want to go to church again. And this is one of the nonchalant attitude of our leaders, top leaders in Christendom, that are in the city, that are enjoying all sort of security. A leader, a general overseer, he is moving with gunmen, he's moving with police and entourage, while the other person who is in an Catholic Church village, he doesn't have anybody to protect him. Now, if the church does not stand up and fight for itself, not all this prayer without action, without work, if the church does not take a decisive stand on this insecurity, people in the next 10-15 years will be leaving the church. That same Catholic Church now under threat, I bet you many people would leave that church. Many people will not want to go to church. Imagine I'm dressed, I want to go to church, and there's a possibility of me being killed. Will I go to church? See, all those big men, big overseers that are in the cities that do not take cognizance of the influence they have in government, using it to the advantage of the church. For instance, why would an Oyedepo or Adeboye or Kumuyi or every that general overseer that is influential, why would they not lend their voice to the security of the church? They have influence in government. Most of the members, the Inspector General of Police, we have the EFC chairman, and every other parastatal. You see Christians occupying. Why won't you use your position as a Christian to help the church out in these security issues? The other time, a military official, top military official, is telling us that we should pray. We need spiritual solution to the insecurity going on in Nigeria. That is when I knew that it don't be for everybody. People that are the bandits you are fighting, the criminals you are fighting, they have access to gun. In fact, it is believed that the Nigerian army has more training, experience, and skill than the bandits. The bandits, they are just moving from one place, guerrilla fighting. They are not settled in a place. The Nigerian army, they are settled to prepare to launch attacks, to do everything. And the army chiefs will come out and tell us that we need prayers for us to solve the securities. We need prayers.
Do the bandits and those that are attacking and putting out this threat, do they need prayers to carry their attack? That's the mentality we've had as a people. It is very, very precarious situation. If the men of God do not try, it is very, very unfortunate. The people before them left a legacy for the church. They themselves, they are not leaving any legacy. I'm telling you, they are not leaving any legacy. Because the church cannot be in charge in the government, as it were, because under Tinubu's administration, the church is very, very influential. The church cannot be influential in this government. The wife of the president is a member of the Redeemed. Most people, most persons are very well placed in government. They cannot use their influence to advise the government on what to do or to take actions or what to do to stop all these incessant attacks on the church. An attack in a Catholic church or war is an attack on Christianity. You think that your church will not be God these days. Most people are not concerned about going to church anymore because they feel the church is not an icon to them. Because of the influence of our leader, tribalism has had the church, and with tribalism, with bigotry, we cannot get anywhere as a people. A particular pastor who went viral on the pulpit, he said, "I will not vote for Moibo." That is the pastor that likely has members from all the tribes. That's the pastor. That's the pastor. Now, a certain security experts revealed that the government of Buhari, they knew the sponsors of Boko Haram. According to that security expert, they knew the sponsors. Some of them are in the cabinet. Some of them are governors. Some of them are in the Senate. A government that is claiming to fight Fulanis or bandits or insecurity or Boko Haram, a government has people in its cabinet that's sponsoring the insecurity, as revealed by that intelligence officer. He conducted an interview with Channels Television, and he said a lot of things. We have leaders that know all these things. We have people working in the intelligence industry. We have people who are generals, that are Christians or whatsoever. They know all these things. But what stops them from taking decisive action? Because if Christianity dies, it dies. And you see Islam as a religion, it thrives on such activity. It thrives on such activity. That is why as Christians, we need to use, like Esther, Mordecai told Esther, you are the queen, not because you are beautiful. God has placed you as the queen so as to fight for your people. If you do not fight for your people, the sins, the burden, whatever happens to Israel is on you and your family and your generation forever. That is the same with every person who is a Christian that is in position of authority. Because under a Southern president's regime, under this administration, we should not be hearing anything about a threat to these assailants are giving the church no stipulated time. They say they can come anytime. That means the fear lasts forever until they are being attacked. The lives of the Catholic priests and everybody hangs in the balance. Can the church afford security 24 hours? Because when somebody says, we are going to attack you, we are not giving you a particular time, you need to be on alert for 24, 28, 25 hours. But can the church offer that services of big men are securing themselves? Can the poor church man or woman secure him or herself? The only thing that they can do is that those people that are in power, that's why I said most people are not Christians. They're just there for there. Because if not, you are a Christian and you believe in the Christian cause, you use your position and also provide security for the people. Yes. This man revealed that the Buhari government knew about the sponsors of Boko Haram. They knew about it. The intelligence department knew about it. And he said one of the problems we have in Nigeria is religion and ethnicity. Because of religion and ethnicity, people refuse to fight insecurity. That is the long and short of what he said. Because of religion, I belong to religion, I belong to a certain ethnic group. People refuse to fight
Insecurity. That's why I'm wondering, what is Tinubu doing as a president? He's busy aligning here, left, center. The people he swore to protect are being killed, are being threatened on a daily. And there's no remorse towards. Okay, you cannot go to those places. What actions are being taken? How are you assuring the people that these things, because when you are coming to fight for presidency, you went almost all the crook and crannies of Nigeria to tell people that I'm running. But now you're in power. It seems like nobody is interested in what's happening to the security of an average Nigeria. So we are not expecting all this. So the Buhari government knows very well that their part, the Boko Haram is part of his government, but they did nothing. They have to spend millions of dollars just to go and arrest Nnamdi Kanu or kidnap him from Kenya. That is their priority. So the biggest problem, according to this man, he said, the biggest problem we have is religion and ethnicity. Most times, religion have made us look stupid. Ethnicity has made us look foolish. All these bigotry they are spewing online, left, right, center, it has made people look foolish. You cannot be productive doing bigotry. You cannot be productive. It is counterproductive to anything called growth. If people are fighting themselves, they cannot find time to develop. If people refuse to agree, they cannot find time to develop. When you talk about religion, if you are so religious, you see, the earth is the Lord's and the fullness thereof. God has put men in charge of resources. No one tribe has all the resources. That's why the United States, Europe, and the West rely on Africa for most of its resources because they cannot do it alone. So if we are using tribalism and religion to divide ourselves, you think you have all it takes to be complete on this earth. That is the mentality some people need to have. You cannot be spewing bigotry on a certain religion or a certain people, and you think that you don't need the help of those people at the end of the day. That is what is making us look myopic and underdeveloped. It has entered the church of God. Bigotry, religion has entered the church. That's why the church looks stupid. I'm telling you, forget all this thing I say. If you go and look at what is happening currently, look at the kind of immorality, things that are happening in church today, my brother, you know that we have lost it a long time ago. We are nowhere close to what they call Christianity. We are not practicing Christianity. We are just running politics, aesthetics. That's what we are doing in church. And some people are carried away by the buildings, by the number of people coming to church, by the houses, by the instruments, by the songs you sing, by everything, and they call that Christianity. Go on the streets, you see a lot of immorality going on, a lot of things going on that you ask, is there God in this country? Is there God in this nation? You ask that question. Because leaders have failed left, right, center. So who is going to preach to those ones that are afraid of being killed to go to our church? You might say, okay, if you are a true follower of Jesus Christ, you don't be afraid of death. Abi, I've said this before, that faith without work is dead. God give you life. He expects you to preserve it until He wants to take it. You will not be so careless and so stupid that somebody else, the enemy, will come and take your life. Never. You have to protect yourself because God gave you the right to protect your life. He gave you everything. That's why I see man has produced a lot of ammunition to defend itself. God gave them the mindset, the brain, the intelligence to do what they are doing. But the Christian believes that God should do everything. Everything God should just do for him. He doesn't have to put hand on anything. He should just sit down and fold hand and things will just be popping up. If you go to a farm and you see seed and God gives you the strength, you think saying that God will come help you carry the seed, plant, cultivate the farm, do irrigation. Is it God? You use prayer and run those things. When I see General Overseer saying that let's pray, beyond the prayers, what are the actions we are taking? Because religion and tribalism has eaten deep into the church. We have a certain denomination, they look like a certain people. Another denomination look like a certain people. This denomination look like a certain people. Nobody looks like Christ anymore. Nobody looks like God anymore. Everybody looks like themselves. And religion, they say, is the opium of the masses.
You can use religion to deceive people. Some of these pastors are okay, are doing well. They prefer to stay in the city. If God tells them that they should go into the remote village in Borno State or Maiduguri, they will be using all sort of manipulations to say, no, I can't go. They want to stay in a place whereby they are comfortable, they have AC, they can eat and everything. And they don't know that Christianity is collective. Everybody is part of the body of Christ. If you don't cater for that person in the village, you have failed as a person. It's not about the number of churches. When these Fulani are done with Nigerians, all these your general overseers, now then go first enter the first flight, fly out of Nigeria. The same as politicians. No difference between our religious leaders and politicians. No difference. Especially those of this generation. Pastors now, how do they measure church growth? Is by the building, the number of people that come to church, not by the lifestyle. You see, when a church is in a community or an environment, the evidence, the impact of the church will be felt by the people in that environment, that community. But there are so many churches in communities and so many atrocities, immoralities are going on. What's the essence of the church? People think that Jesus came to the saved. He went for the lost. You are in a church and you are not doing things that people are seeing. You are not going for the lost. You are going for fellow Christians. There's some churches that cannot come out and preach to you. You already have an insinuation about them because that's how the leadership has been created. So our leaders, religious leaders, are no less different than the politician, and it is very, very unfortunate. Now let's move on. Peter Obi is saying that he's running with the Labour Party, he's not running with another party. Count him out of any other establishment or any other thing they're doing. He's not running with any other thing except the Labour Party. I think he understands the language, what is going on. Some people believe that, okay, see, Peter Obi is working for Tinubu, this and that. See, we have a standard and we will keep up to that standard. We are not entering government because of 1, 2, 3, 4, 5 calculation. We are entering government to be able to achieve a particular aim. A new Nigeria is possible. Production, consumption. Somebody asked me, who are you endorsing 2007? I've not seen the people that are, and their manifesto, and their antecedent, and their capability, and their political will, and their heart. And if you look at the contestants, their capability, their antecedent, their political will, and the heart they have. Yes, before I can say I endorse. But as it is now, I cannot, if we talk about good governance, I cannot endorse anybody because it's only Tinubu that has been endorsed by the APC. Unopposed, is running for second term. I cannot endorse Bola Ahmed Tinubu when it comes to good governance. See, there's nothing close or minus from that. The only thing he can do in his first 4 years is to set a path for his structuring. Set a path for his structuring. And if everybody is coming out, good luck to the Northern Coalition. Good luck. Somebody said that the reason, there's a reason. They want Peter Obi to be partyless. That's what somebody is saying. They want Peter Obi to be partyless. Just look at what people are saying. The coalition want, to what end? To what end? It's better for Peter Obi to be partyless than become a deputy to Atiku. I don't know how you see it. I understand the calculation of let Peter Obi join Atiku and do this and do that and do that. Remember, Buhari, El-Rufai, Atiku, they are in the coalition. Buhari under his government knew about Fulani herdsmen, knew about Boko Haram sponsors, but did nothing. Even it was being said that some people are governors or senators. Hello. Chief Security Officer of a state in Nigeria is being accused to sponsor Boko Haram under a Fulani president. And these 3 guys are Fulani. Atiku put out a tweet on Deborah and quickly deleted it because they threatened him. That shows you where his loyalty is. I'm much more concerned about the Fulanization of Nigeria than whatever you think Nigeria is going to become. Because since we are talking now, people think we are crazy, we don't know what we are doing.
if it's set, all these guys where they do anyhow, they blah blah, and then go enter the first flight, will leave you run away. If it's set. So if P2B is not leading that pack because vice presidential candidate, what have you, Buhari will be there say Buhari knows sabi anything, and then carpet Osibajo, who's a professor. They carpet the professor, put her from one side. Tinubu, who we don't know whether there's a certificate that we can hold on to. And Shetima, who went to school, I think he has a master's PhD. Tinubu, carpet him on that side. So if P2B becomes Atiku's running mate with some of the power brokers, because under a Buhari, power brokers are the ones that help Buhari to silence the vice president. Who is Atiku surrounding himself with? Look at these Fulani guys are frolicking all around themselves. They are joining 1 or 2 or 3 or 4 to run what they are doing. We see it day by day. So you expect a P2B to now become a deputy in the midst of all these wolves? The reason why you think Tinubu did not, or Iribado, you're able to use the DSS security, whatever, to kick out an Erufai. So far, it is the Fulani that is, and then plenty for that coalition. We don't want the obedient movement. Nobody wants. In fact, it's better for Igbo become presidency. What is going to bring? What is he going to bring? You think that if P2B becomes president, he can do East-West Road. He can do those projects. But that's support. If Fulani will become president today, they cannot stop what is going on in Lagos State. Because if they stop it, it's like taking the country. Like, you cannot stop a Dangote because Dangote is too invested in Nigeria. Even though you hate his tribe, he's too invested in Nigeria. He hatred on Igbos, he hatred on whatever. He's too invested in Nigeria that even though you have an Igbo presidency, they will do all they can. Any spot they don't enter opposition. They'll be uniting. Okay, P2B becomes president. You see that there will be a lot like what happened to Jonathan. They will allow him to do his 4 years. They will allow him, and they will make sure they do all they can. They do all they can to push him out because it's a tribal thing. Telling you, this is reality. This is the things that are happening in the country today. So we all need to come and sit down. Sit down. Everybody, sit down. Chart a way forward for yourself and this country, because this current way we are running Nigeria is not going to help anybody. The pastors are failed, the imams are then failed past. The pastors, imams are failed, the political leaders has failed. Activism, no more activism again. Nobody do activism. Everybody don't disappear because he concerned Buhari, APC, and Tinubu APC. Everybody don't disappear. Nobody is doing activism again. Everything has just failed. And we are calling ourselves Christians. You are light of the world. If you are light, shine now. A light that cannot shine, how come that thing be light? You cannot become light and you are not shining. Christians are not doing enough to protect themselves. Christians are divided along ethnic and religious lines. You, ethnicity, very unfortunate. May God help Nigerians. Amen. Ilẹ̀ Yorùbá kọ́lọ́ọ̀bá kó ràn wá lọ́wọ́. Àmín. Ọ̀rọ̀ ni a ti gbọ́ ẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí. Ìwọ tó bá ń gbé ní ìlú Ọ̀wọ̀ tí orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún bíi 2-3 báyìí sẹ́yìn, tí o dẹ̀ tún lajú ẹ̀ kalẹ̀ tí o lọ sí ilé ìjọsìn, tí o lọ jọ́sìn bóyá ọjọ́ Sunday ni tàbí night vigil ni, tí o wá dira lọ you are on your own. Ṣùgbọ́n pé
o ò níjọba tó máa secure ẹ. Kò sí ìjọba kan tó ń bọ̀ wá secure ẹ o. Ṣé o rántí? Kò sí ìjọba kan tó máa secure ẹ. Ìwọ ni wàá secure ara ẹ. Àwọn pásítọ̀ yín tí wọ́n jẹ́ olórí ìjọ, àwọn pásítọ̀ yín tí wọ́n jẹ́ olórí ìjọ, àwọn ń dira tiwọn o. Ìwọ ni ó wá kù sí lọ́wọ́. Ó kù sí ẹ lọ́wọ́ o. Nítorí pé lọ́jọ́ náà lọ́hùn tí ìṣẹ̀lẹ̀ tibí tó ṣẹlẹ̀, kò àgbọ́ kan sọ pé Reverend Father kan ó wà lára àwọn tí wọ́n pa o. Tẹ́ bá rántí, ẹ já lọ dira. Bọ̀bọ́ yẹn sọ, wọ́n ní religion ni problem wa, which is true. Religion òun ni ìṣòro wa. Nítorí pé a ní kó lóko má lóko, bẹ́ẹ̀ ni a ní kó lódò má lódò. Ṣùgbọ́n ìwọ tí o rí ewé kan sí méjì tó fi ṣe ẹ̀ṣọ́ ààbò sí ara ẹ, báwo lo ṣe rò bóyá Ọlọ́run ṣe bínú sí ẹ? Tí wàá máa wò pé o ti tàpá sí òfin Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ẹ náà ló dá ewé àtegbò tá à ń sọ yìí. Ẹni tó bá kú òun ni títí ẹ̀ tán o. Ẹni tó wà láyé a máa jayé ẹ̀ lọ. Ẹni tó wà láyé a máa ṣe kíni? A máa jayé ẹ̀ lọ. Òun la fi ń sọ fún yín pé ẹ lọ jẹ afọ́bọn. Eléyìí tí Fúlàní á fi ṣá yín tí ò ní wọlé, ẹ lọ jẹ sára. Gbogbo nǹkan ní kẹ́ lọ jẹ sára. Ẹ má kọ̀ jẹ́ kí Fúlàní kàn pàdé yín kọ́kọ́ ṣe yín bíi pé bẹ́ẹ̀ ni pé wọ́n pa ẹdìyẹ. Kọ́kọ́ ṣe bíi pé wọ́n kàn ṣe yín bíi pé ẹdìyẹ náà pa, tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé àìmọ̀kànmọ̀kàn ò tí ì bayé àwọn kankan jẹ́ ni, Fúlàní gan á máa bẹ̀rù láti súnmọ́ wa. Ṣùgbọ́n nígbà tí ẹni tó bá ti ń ṣe Kìrìsìtẹ́nì, ẹni kò gbọdọ̀ tún súnmọ́ ewé àtegbò mọ́. Ewé àtegbò tẹ́lẹ̀ sọ pé kán má súnmọ́ mọ́. Àwọn olórí ìjọ yín, òun làwọn dẹ̀ fi ń ṣe ẹ̀ṣọ́ sára tó fi jẹ́ pé tí Fúlàní bá kọjú sọ́wọn, à á gbọ́ pé àwọn escape, à á gbọ́ pé wọn ò sí lára àwọn tí wọ́n pa. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ẹ já lọ dira wa. Kò sí ẹ̀ṣẹ̀ ìkànnì Ọlọ́run Elédùmarè tí Ọlọ́run Elédùmarè ó lòdì sí. Ẹni tó bá fi ewé àtegbò tó fi ń ṣe ìkà, bóyá o lọ fi ewé àtegbò o lọ fi ń báyàn sọ̀rọ̀ kó bá kówó fún ẹ, tàbí o fi ewé àtegbò o fi ń ba àwọn èèyàn láyé jẹ́, o fi ewé àtegbò o fi ń ṣẹ́ ìpè fúnyàn, àwọn yẹn ni ò dáa. Ṣùgbọ́n fi ewé àti egbò fi ṣe ẹ̀ṣọ́ sí ara ẹ. Fi ṣe ẹ̀ṣọ́ sí ara ẹ. So àtúnṣe sí gbogbo ohun tó wà nílẹ̀ ni pé kí gbogbo wa dìde fún freedom. That is the only solution. The only solution ni kí gbogbo wa ká ṣe kíni? Ká dìde fún freedom. Bẹ́ẹ̀ni, kí gbogbo wa ká dìde, ká jà
gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí program lánàá, ẹni tó bá jà tó borí òun ló nílùú o. Bẹ́ẹ̀ ni, ẹni tó bá jà tó borí òun ló nílùú. Tó túmọ̀ sí wípé ẹ má jẹ́ kí Fúlàní kó wá gba ìlú wa o. Ẹni tó bá jà tó bá borí tó jẹ lọ òun ló nílùú o. Bẹ́ẹ̀ ni, tẹ bá wo Afghanistan ẹ rí i pé àwọn agbésùmọ̀mí àwọn ló jẹ lọ ńbẹ̀, àwọn ló dẹ̀ nílùú wọn tì náà ti bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Kò sí Europe country kankan tó ń bọ̀ wá gba anybody kalẹ̀ o. Kò sí Asia country kankan tó ń bọ̀ wá gba anybody kalẹ̀ o. Àwa la máa kọ́kọ́ dìde tí a máa gbára wa. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá wa dàda tí ẹ káàárọ̀ ẹ káàsì ẹ kálẹ́ ibi tí wọ́n fi ń gbọ̀n mí ológun àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá mo kí jáde wa bàbá àgbàlagbà himself Professor Banji Akintoye mo dẹ̀ kí Dr. Chief Sunday Igboho the Joshua of our time mo dẹ̀ kí gbogbo all other leadership all other protocols observed. Now today mo mọ̀ wípé rally wa ń súnmọ́ gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀. We are just counting days. Some people are even counting hours. So, ṣẹ́rí tó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí ẹ máa ti rí oríṣiríṣi nǹkan lọ àti ń gbọ́ gbogbo bó ṣe ń pressurize bàbá. Bàbá má ṣe báyìí kìnnìkan. Ṣé ìjọba wípé mi ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹlẹ́rù ń fẹ́ kí ẹrú òun kí ó lọ. Another thing dẹ̀ tún ni pé ṣẹ́rí pressure pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta oríṣiríṣi kan lá ń gbọ́. In fact, they have been telling us and try to magnify how big Nigeria is now. Ṣẹ́rí mo fẹ́ kó yé yín o wípé ó yẹ kí inú yín máa dùn nítorí inú tèmi ń dùn ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ torí wípé we are the point of our deliverance. Now what it means is that mo rántí nígbà tí mo fẹ́ ṣègbéyàwó ẹ mọ̀ wípé mo ti dájọ́ sọ́nà ẹ mọ̀ páyà mi ń já ṣá àyà mi kàn ń já ni pé am I sure I'm making the right decision? In fact títí di ijọ́ kejì wedding mi àyà mi sì ń já pé ṣé mo dẹ̀ ṣe máa ṣe kíní ṣá ṣé kò ń ṣe pé mo fẹ́ ṣíyàwó fẹ́ ṣá ṣé kíní ò possible ṣá ṣé títí àárọ̀ wedding gan nítorí pé nǹkan rẹ ni àyè yẹn máa já èèyàn máa doubt pé is it possible but we thank God it has been bliss all the way. Now ṣe rí bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣe rí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yẹ kó ti máa hint yín pé àsìkò ti tó kí a gba final òmìnira. Now today I just wanna encourage us mo dẹ̀ fẹ́ ká choose ó wà nínú ìwé mímọ́ sọ pé ìwọ yàn báyọ̀ Ọlọ́run ni ìwọ yóò sìn ní àbí Sátánì. Now I want you to just choose today. I want to highlight something today and I want you to choose your own path. Mo fẹ́ kó choose where you belong. Now there is a story in the Bible about this event a fẹ́ ṣe yìí. Mo rántí nígbà tí Ọlọ́run tí ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé òun fẹ́ fún wọn ní ilẹ̀ kan àwọn á ní ó wá sọ fún Moses pé kó appoint àwọn kan pé kán lọ shadow ni o kán lọ shadow ilẹ̀ náà wá kán lọ spy ẹ̀ wá. So àwọn á yan àwọn méjìlá àwọn yàn wọn káàkiri from different professions different families and things like that. Wọ́n yá ṣáyàn wọn ṣá so méjìlá péré ni wọ́n nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n délẹ̀ náà ilẹ̀ náà máa fine o gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ pé àtàbà gbọ́ orílẹ̀-èdè wa máa fine o but wọ́n sì ń wò pé aṣọ possible ṣá ilẹ̀ yẹn náà fine ilẹ̀ yẹn ní èso tó pọ̀ gan bọ́n kankan wá ṣẹlẹ̀ ni pé wọ́n wò pé mẹ́ẹ́ àwọn military tó wà bẹ́ẹ̀ wọ́n ga gan wọ́n tọ̀ gan defensibility wọn ó kọjá bẹ́ẹ̀ wọ́n wò pé bẹ́ẹ̀ yẹn tóbi gan what a big place wọ́n wá wò pé àwọn ò lè gbà bí yìí o. So when they go back they were giving their report. Do you know that 2 out of 12 people ló give good report? Àwọn mẹ́wàá ẹ̀yin náà wo 10 sí 2 ẹ rí i pé percentage ratio yẹn ẹ rí i pé ó lọ fà gan sọ àwọn mẹ́wàá sọ pé kò possible ibi yẹn fẹ́ ṣe bí dáa ṣe so Nàìjíríà lẹ́kan rò pé Yorùbá pẹ́ kan rò pé máa jáde bẹ́yẹn ṣùgbọ́n àwọn méjì nínú àwọn tèmi ti volunteer láti jẹ́ ara àwọn méjì yẹn àwọn yẹn sọ pé padà ilẹ̀ yìí a máa gbébẹ̀ àdè máa ṣeré ń bẹ̀ ṣe mọ nǹkan tó yà mí lẹ́nu ǹjẹ́ ìjẹ́ mọ̀ pé àwọn mẹ́wàá tán sọ wípé ilẹ̀ yẹn pé kò ṣeé gbà pé military bẹ́ẹ̀ lè pé kìnnìkan ẹ jẹ́ mọ̀ pé wọ́n dé ilẹ̀ yẹn náà ṣá ṣùgbọ́n àwọn méjì tán sọ wípé ilẹ̀ yẹn kékeré àwọn àmì yẹn kékeré ni wọ́n máa gbàjọ ẹ̀ ṣá jẹ́ mọ̀ pé àwọn náà débẹ̀ yẹn wọ́n fẹ́ sọ lẹ́nu mo fẹ́ encourage wa wípé it will have been better for us to choose to be amongst those 2. Now what are the characteristics of people that are amongst the 10? Ṣẹ́rí tí a bá ti ń discourage àwọn èèyàn wa
tí a ń jẹ́ kó yé wọn pé tá ń sọ fún wọn pé nàìjíríà ẹ máa tóbi gan ẹ̀rí bí nàìjíríà ṣe tóbi tó ní nàìjíríà là ń sọ yìí láì mọ̀ wípé nàìjíríà kan tóbi ó kàn tóbi lórí pépà ni nàìjíríà fẹ́lẹ́ gan because we are not the same people we are no a kàn tóbi ni there's no love there's no àwọn tó nífẹ̀ẹ́ ara wọn they are just our politicians and our elite náà nífẹ̀ẹ́ ara wọn up there so ó kàn tóbi ni it's not united a kàn tanra wa ni. Now if we are among the people that are scaring our people about the military might of Nigeria àwọn sójà àwọn pọ̀ bẹ́ẹ̀ wọ́n kàn máa pa àwọn èèyàn lọ ní àìrípẹ́ ṣe pa àwọn ọmọ ní ensars ni tí ó dẹ̀ yẹ wípé kíta bẹ́ẹ̀ ṣe ń ṣe ensars ṣe láwọn ọmọ ensars Nàìjíríà náà ń jà fún kò sẹ́ni tó bá jà fún Nàìjíríà wọ́n máa pa ni Nàìjíríà gbẹ̀mígbẹ̀mí pogópogó ní Nàìjíríà ṣé owó tó bá ti ń jà fún Nàìjíríà kò tí mọ̀ wípé ó fẹ́ kú ṣùgbọ́n kò jà fún Nàìjíríà a fẹ́ jà fún orílẹ̀-èdè wa ní ìlú wa ilẹ̀ káàárọ̀ òjìrè ilẹ̀ Oòduà la fẹ́ jà fún. Now tí a bá tún ti rí ẹni tó jẹ́ wípé ìwọ ó ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú tó jẹ́ wípé gbogbo nǹkan tá à ń ṣe pé kí àwọn èèyàn wa lè gba òmìnira kán lè gba ìtura kí orílẹ̀-èdè wa lè dáa kí ìlú wa lè dáa ká lè jókòó ká fashion out how we are going to develop our nation and catch up with the rest of the world tó wá jẹ́ pé ìwọ olóṣèlú ni ìwọ because of your own personal ambition you are trying to scuttle and destabilize everything that you are doing you are bros you are part of the team tó bá jẹ́ pé ìwọ tó wá gbé wá fún wa tó wá highlight how powerful how political Jimmy how brainy how powerful how rich Tinubu is pé ìwọ̀n Tinubu ṣá àgbà olóṣèlú ni Tinubu ẹ rò pé kí ni ẹ máa easy ṣá ó dà pé ìmọ̀ Tinubu tí ó dẹ̀ yẹ wípé Tinubu dẹ̀yìn sọ yẹn it's not a spirit it's just a flesh it's just an opportunist ó kàn rọ opportunity ó dẹ̀ wọ Èkó ó dẹ̀ di Èkó mú ó dẹ̀ wá fẹ́ máa fi Èkó yẹn kó gbogbo ilẹ̀ Yorùbá tó kù lẹ́rú ọmọ Ilé-Ifẹ̀ tèmi ọmọ Ilé-Ifẹ̀ èmi ìṣẹ́rù bẹ́ẹ̀ rí èlé pè mí lẹ́rú ọmọ Ilé-Ifẹ̀ lèmi I will never be a slave to any man that you want the ambition of a single man an individual who will override the freedom of the whole race you are part of the team tó bá jẹ́ pé ìwọ you are wealthy you have wisdom you have opportunity you even have platform. But instead of you to use it to help your race so that we can free ourselves from the bondage of British supervised by the Fulanese. But instead of that, you are even discouraging people. You are even using it to blackmail us. You are even one of the ones that are even saying bad things about what we are doing. You are part of the team. Now, let me tell you the characteristics of being part of the two. You see, the two people, those are the people that understand the essence of freedom, that knows that this land, I can be gotten, that are seen beyond the Nigerian army. You see, Nigerian army, you say you are so powerful, they are very big, they are very mighty. They will just kill everybody, as if the Nigerian army self, as if their spirit, as if pé orí kan náà kọ́ láwọn náà ní. Báyẹ̀ yóò tiẹ̀ mọ̀ wípé Nigerian army náà wọ́n lẹ́bí wọn lára wọn níyàwó wọn lọ́kọ. Wọ́n lábúrò àwọn gan bímọ kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà nù wọn pé tó bá ti jáde kó má padà sílé tẹ́ ń sọ pé Nigeria police àwọn police yẹn máa burú gan tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé police yẹn gan ara wọn ni wọ́n ìyà ń jẹ àwọn náà if you are part of the people that are encouraging our people and be telling them that we can do it we can achieve it tó wà láì pẹ̀lú vision àwọn leaders wa. We are the shame, we can do it. We are more than capable. That you are not belittling the efforts of our heroes past. You are part of the truth. If you are one of the people that you don't even have power, you don't even have strength, you are even old. You are an older woman, you are an older man, but you are praying for us. You are praying for us to succeed. And you are praying for us that, everything that we want to do, it will be a success. You are praying for Baba Akitoye, pé kí Ọlọ́run kí ó dìímú títí di ọjọ́ náà, even ju ọjọ́ náà lọ. You are part of the truth. If you are part of the people that are spending your hard-earned money to support this movement, that you are doing it with your heart, and you are supporting this movement financially, you are part of the truth. If you are part of the people that are ready to be on ground, the foot soldiers, to be on ground,
Yeah, tó jẹ́ ọ̀dọ́, tó sangun, tó ní agbára, tó ní yes, I will fight this cause. I will fight for my race. Ademagba òmìnira, you are part of the two. If you are part of the people that are supporting this movement in one way or the other, be it kings, be it elites, be it professionals, or whatever you are, that you are using it to support this movement, you are part of the two. Now, let me now tell you the consequences of being part of the 10. You see, if you are part of the 10, ọjọ́ ọ̀la ẹ̀ kò sure gan, ó máa struggle gan, I'm telling you. Now, ẹ jẹ́ kí n gbé yín gan, ṣe rí ní Amẹ́ríkà yẹn, Amẹ́ríkà ló gbogbo ìlú opportunity ni o. Ṣùgbọ́n ṣe mọ̀ pé bí Amẹ́ríkà ṣe tóbi tó, ẹ jẹ́ mọ̀ wípé àwọn kan wà àṣà tó máa ń pè lóńbẹ́s. Èmi náà kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ ẹ mú wa lọ síbi kan pè ní LA ní California nígbà tí mo débẹ̀ ọmọ ìyá Los Angeles yẹn ó wà pa gan, sí ti yẹn fine gan, ọmọ bó ṣe fine tó bá rí àwọn homeless tó bá dẹ̀ rí àwọn homeless bó ṣe pọ̀ tó lóríṣiríṣi ọmọ ìlú ni wọn o pálí tá a ṣe ń wá káàkiri àwọn èèyàn wọ́n bí wọn síbí ni ṣùgbọ́n guess what wọn jèrè ilẹ̀ náà. So if you are part of the people that are working against this movement, I'm sorry fún ẹ, àwa suffer gan-an. Kò ń ṣe pé o, nǹkan t'Ọlọ́run sọ fún mi ni mo ń sọ fún ẹ o. Now, ṣé o ti rí tó bá jẹ́ politician, àti mọ́tí yìí, that is understandable. Ṣé orí kéèsì ìwọ tó máa wọ́ọ̀sì jù, ìwọ ni bí èèyàn bíi tèmi, ọmọ kò lẹ́bí kò níran. Ìwọ tó dàbí bí Tinubu ṣe wà tẹ́lẹ̀ kó tó rápálá wèkó. Ìwọ tó jẹ́ wípé ojúwòye ló kàn ti rá tawóró bu ẹ, àbò wà lóṣòdì, àbò ń gbébì kan tó ń pè ní Mọ́kọ́lá nìbàdàn. Ìwọ tó jẹ́ wípé you are just another person, but ìwọ tó jẹ́ pé o lọ school graduate yẹn ṣùgbọ́n o ò ríṣẹ́, àwọn APC wá employ wọn fún ẹ ní 30,000 per month. Ìwọ tó jẹ́ wípé ìyá àgbàlagbà ni ẹ, o rọ́jú ó rán ọmọ ẹ lọ school ni, àwọn akọ agolo gàrí kan fún ẹ ní kó máa pariwo APC kó máa jó káàkiri olódòdẹni ìwọ làánú ẹ ṣe mí jù. So mo rí síta náà fi ṣe mí jù because abá tún sọ pé ká gba òmìnira so that ẹ lè gbé ìgbé ayé àlàáfíà tó tún wá ń work against wa tán lù ẹ tán ní kó máa ṣe spy tó jẹ́ pé ìwọ náà rìn káàkiri ìwọ náà dà sórí íńtánẹ́ẹ̀tì lórí Facebook kó máa kọ bá ti ìbàtìgbò kó máa ṣépè fún bàbá Akíntóyè kó máa ní kinní kan àánú ẹ ṣe mí o. Ṣé mo dídà náà fi ṣe mí jù màá sáré gbé ẹ débẹ̀. Sórí ìlú kan wà ìlú yẹn súnmọ́ Ọ̀yọ́ wọ́n ń pè ìlú yẹn nílùú Ìlọ́ra. In the 90s wọ́n máa ń ta búrẹ́dì kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní búrẹ́dì Ìlọ́ra. Búrẹ́dì yẹn dọ́bù báyìí ó lórí ó nídìí dọ́bù dẹ́ka ní búrẹ́dì yẹn má dùn gan. Ṣé wàá rí ìyá bí ìyá àti ẹ̀ ṣe jẹ́ ní ìyá dọ́bù ni ọmọ kẹ́kẹ́ pè ní ìyá olórògbò dọ́bù ni ìyá dọ́bù gan. nísìnyí wípé sórí Nàìjíríà tó wà pẹ́sẹ́lì ṣó mọ̀ kó gbádùn ẹ̀ṣà ìyá jẹ́ àbẹ̀rẹ̀ sórí tá a bá tún wá gbalẹ̀ wa tó dẹ̀ intentionally tó you volunteer yourself as a willing tool of the politicians láti truncate nǹkan tá à ń ṣe àwa suffer gan. Sórí tá a bá gbalẹ̀ wa yẹn àwa suffer gan Ọlọ́run. Sórí ìlú wa yẹn máa fine gan a máa gbà ó máa fine gan nation yẹn máa fine gan ṣùgbọ́n sọ mọ̀ pé bá Amẹ́ríkà ṣe fine tó bá Amẹ́ríkà ṣe dáa tó kí policies wọn ṣe dáa tó kí gbogbo ẹ ṣe dáa tó sọ mọ̀ pé aláwọn homeless lọ́jọ́ ọmọ ìlú ìṣá ó ti yẹ kó máa yẹ so it will be better for you. Sọ mọ̀ káwọn olóṣèlú táwọn bá work against us àwọn ọba kọ̀ọ̀kan tán bá work against us àwọn elite tán bá work against us sọ mọ̀ pé ó wà understandable ṣá. You know why? Because àwọn tí ń jèrè Nàìjíríà already gbogbo eré tí àwọn ti jẹ́ àwọn ti jáyé Nàìjíríà but it will be worse for you. Ìwọ ò tiẹ̀ jáyé Nàìjíríà o tún wá fẹ́ jáyé ìlú tuntun ò rí i pé ọ̀rọ̀ ẹ ní bákan nínú. Now ìdí wo ni èmi fi ń sọ eléyìí? Èmi ń sọ eléyìí nítorí pé ṣé rí ilẹ̀ Odùduwà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ilẹ̀ Yorùbá tá a fẹ́ gbà padà tá a fẹ́ gba òmìnira ilẹ̀ tó lágbára ni o. Ilẹ̀ wa wà spiritual gan ilẹ̀ wa wà spiritual ju ilẹ̀ ẹsẹ̀ lọ má jẹ́ kán tẹ̀ ọ́ àlẹ́ mi sọ fún ẹsẹ̀ ìran wa ni Ọlọ́run fẹ́ràn jù ní gbogbo ẹ̀dá lágbàáyé ìran Yorùbá lọ́lọ́run fẹ́ràn jù bọ̀ kò lè yẹ̀yìn ni àfẹ́ several stories about people àwọn èèyàn wo dá àwọn èèyàn wa kìíní kan àwọn èèyàn wa kìíní kan my dear sister and mommy my dear brother and sister ọmọ it is common to all races. Now ẹ jẹ́ ká tún wá gbéra débẹ̀ let me just tell you a personal story tí mo fi mọ̀ wípé Ọlọ́run wà ní ilẹ̀ Odùduwà. So èmi ọmọ Ilé Ifẹ̀ ni èmi. So nígbà tí mo kọ́kọ́ dé ìlú yìí things were so hard for me it was so tough it was extremely tough. Ọmọ kó o tó rí ìwé gbà nǹkan tí ojú èèyàn ń rí láàrin àjò kò ṣeé sọ tán ó lọ fà gan. Wọ́n ní tí ọdẹ bá ro òyìn tó bá ro ìṣẹ́ tó bá ro ìyà tó bá pa kánnakánná nífà tó bá pa eṣinṣin tó bá délé àbí tó bá tiẹ̀ pa erin gan
tó bá pa ẹni tó bá délé tó jókòó tì tó wá gan wò àbí nǹkan mú ẹni ṣùgbọ́n ọdẹ gbọ́dọ̀ ro ó lọ fà gan kò easy because ṣẹ́rí bá ṣe dé lu story wa yàtọ̀ síra wa ó dẹ̀ easy jura wọn lọ story wa yóò kálukú ní story ẹ̀ so my own has been very very tough so anytime my father calls me tó bá ti béèrè pé báwo dẹ̀ ni o báwo lọ̀rọ̀ owó rẹ o màá ní kò easy o it has not been easy kò easy rárá ó kàn díjọ́ kan bó tún ṣe bí mímọ́ ṣe sọ pé kò easy o dáàmì ní stop it pé màmá sọ mi pé kò easy mo ní máa wo bàbá ẹ̀ mo ní kí máa sọ mi pé kò easy ṣé ẹ bí mi síbì yìí mo ní máa wo máa yóò understand ẹ bí mi síbì náà ẹ ṣe máa ní kí máa sọ pé kò easy ṣe normal thing pé wọ́n bá ní no pé kí máa sọ bẹ́ẹ̀ mọ̀ pé because tí ò bá easy fún gbogbo èèyàn pé kò yẹ kó má easy fún mi mo tún ní ẹ wá ọ ewu kí ló ń ṣẹlẹ̀ gan ó máa wetin dey happen now he now told me a story àtijọ́ yẹn ìgbà yìí mi dẹ̀ change ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ bàbá mi sọ fún mi wípé bàbá òun that's my own great grandparents now my own great granddad right pé ó wà lára àwọn tó lọ bá British jà fún ogun second world war tó gbéra láti Ilé-Ifẹ̀ ìyẹn tó shock me because èmi ò tiẹ̀ mọ̀ nípa àwọn èèyàn wa gbéra wọn they went along with the British to fight for the second world war so bàbá mi Jàlálà ní orúkọ ẹ lọ máa wá gbolé tí Jàlálà wọn pọ̀ nfẹ̀ ó wá káàkiri so bàbá Jàlálà so that's what we call it so wọ́n sọ wípé he went to fight along with the British during the second world war pé ṣùgbọ́n tí bàbá wa wà lójú ogun bàbá yẹn lọ ó dé now before the man died wọ́n ní bàbá wa pe àwọn ṣé àwọn ọmọ làwọn bẹ́ẹ̀ yẹn ó pe àwọn ọmọ ẹ̀ tó kù àwọn ọmọ nǹkan kàbẹ́ ó pe ogun wọn ló pè wọ́n jókòó ó wá sọ sórí ìfihàn ó wá sọ fún wọn pé nígbà tí òun lọ ja ogun àgbáyé pẹ̀lú àwọn bìrìtìkó báwọn wà ní ojú ogun àwọn náwọn sọ́fà ń bẹ yẹn gan àwọn náwọn sọ́fà gan wọ́n ní sọ wá di táìmù kan báwọn wá rò báwọn wá sọ yìí pé gbogbo àwọn èèyàn táwọn mọ̀ tán máa ń lọ sí òkè òkun torí òkè òkun náà máa ń pè pé tán máa ń lọ sókè òkun nínú kan lọ kàwé tán lọ ṣe kinní kan wọ́n dẹ̀ máa ń gbádùn ni pé tán bá dé báyìí ayé wọn máa ń dáa ni wọ́n máa sọ òyìnbó àwọn aṣọ yìí pé gbà táwọn lọ sí òkè òkun àwọn táwọn lọ yìí o pé ìyà làwọn wá jẹ pé àwọn tó wá padà dé Ifẹ̀ páwọn mú kankan bọ̀ àwọn aṣọ yìí pé nígbà tí ìyà yẹn pọ̀ ní ojú ogun at a point wọ́n sọ yìí pé bàbá yẹn sọ yìí pé òun wá bá Olódùmarè bàbá mi tí mo ń sọ yẹn bàbá mi èè ṣe Christian èè ṣe Muslim èèyàn ti wà ní èèyàn bàbá àgbà ọmọ wọn sọ pé òun bá Ọlọ́run dá májẹ̀mú Ọlọ́run Oòduà Ọlọ́run Òdáyé Ọlọ́run fẹ́ oyè ó lòun bá dá májẹ̀mú wípé òun tí òun jẹ́ Jàlálà ọmọ lágbájá pé gbogbo àwọn tó ń mọ̀ pé tán bá ti wá sí òkè òkun pé wọ́n máa ń ṣoríire ni ayé wọn máa ń dáa wọ́n máa ń jẹ̀gbádùn ṣùgbọ́n ìyà ni òun wá jẹ o pé torí ìyà tí òun ti wá jẹ yìí pé tí a bá rí ẹnikẹ́ni ọmọ òun àbọ́mọmọ àbí ẹnikẹ́ni tó bá jẹ̀jẹun tí ó bá fi escape tó bá fi kúrò ní ilé Oòduà tó bá lọ sí òkè òkun pé kò tún jẹ ìyà pé gbogbo ìyà tó yẹ kí ìran jẹ tó bá lọ sókè òkun pé lòun ti jẹ yẹn bàbá mi wá bí mi pé sọ́sọ́ pé mi mo bẹ ṣá mo lè yin bá mi wọ́n ní tó bá jẹ́ pé mi mo bí ẹ pé you don't have to suffer ọmọ ǹjẹ́ jẹ́ mo rí pé ọ̀rọ̀ tí bàbá mi sọ fún mi yìí ó dẹ̀ change story mi for life ṣá ọmọ wọ́n sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ àtijọ́ yẹn ìgbé ayé mi change mi ẹ mọ̀ kí tí mo kọ́kọ́ ṣe ṣá wọ́n kọ́ lọ change mọ́tò mi mo lọ get LR4 tí mo kí mẹ́pẹ́ LR4 ṣá V8 ni ọkọ̀ yẹn gbẹ láńdí ọkọ̀ yẹn gbẹ bàjẹ́ executive ọmọ sport mo change ẹ̀ tán apatí ni mo ń gbé mo ń wò pé ṣùgbọ́n mi níwèé mi lè ra lé wọn á wò pé bí mi tiẹ̀ lè ra lé máa tiẹ̀ in fact mo wá gbogbo ọ̀nà mo lọ rent house kí n tiẹ̀ fi fílẹ̀ mo fẹ́ máa gbé ayé big boy ǹjẹ́ jẹ́ kí n já ẹ́ sí kinní kan ṣé mo nǹkan tó ń pè ní ẹsẹ̀ télọ̀ síngà ní o ayé àtijọ́ ò ń ṣe ẹsẹ̀ télọ̀ ayé ìsinmi o tó máa ń dojúrú gan gbogbo ọ̀rọ̀ wíìmù ó ti dojúrú kọjá àlà tó máa ní nǹkan ti dojúrú kọjá àlà ọ̀nà dẹ̀ là wàm ìyanu tí mo retí Ọlọ́run dẹ̀ ṣe lẹ́ẹ̀kan náà ọmọ àtìgbà mo ti wá mọ̀ pé nǹkan kan wà tó ń jẹ́ májẹ̀mú so that is why the freedom of Yorùbá race I cannot take it lightly torí ẹ̀ mo fi gbogbo ẹ̀mí mi ṣe nítorí pé mi mọ̀ pé nǹkan kan wà tó ń jẹ́ májẹ̀mú there are so many of us that are against this movement
just because of Sunday Igboho why tó ṣe máa jẹ́ Sunday Igboho ni ẹni tí ó kàwé ẹni tí ó ṣe kinní kan. You don't have to be jealous of Sunday Igboho. The sky is so wide. We can all rise together. You know what? Enjoy yourself. Let your name be known. Be among the two, so that tí wọn náà bá dàgbà ó dé pé àwọn ọmọ ẹ sílẹ̀ wà wá máa sọ sórí fún wọn pé ńgbà kan ń jà fún ilẹ̀ Yorùbá ipa tèmi lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá àtẹ̀yìn ọba. Some of you are even angry about Professor Banji Akintoye. Ṣé ònìkan ni professor ni? Mo jù lọ náà. How old is he? 90 years or 91 years. I'm 102. Kí ló ń ṣe? Ọmọ mi nìyà. Gbàwó ló tiẹ̀ dé gan. Ẹ̀gbẹ́gbẹ́ ó dẹ̀ máa pẹ̀rẹ̀. Ṣé ìwọ ni leader Yorùbá ni? Bàbá, grandpa, great grandpa, ẹ jẹ́ má bínú. Ṣé ẹ fi Akintoye ilẹ̀ iṣẹ́ tọ́lọ́run ló ń jẹ́ yẹn? Just be among the two. Ẹ jẹ́ kí n ṣe example fún yín. Ẹ̀bùn ṣé nígbà tí mo wà kékeré tí n bá ti rìn máa kàn rí bí little star tó ń tẹ̀lé mi máa rí bí star mo máa sọ fún grandma mi pé tí n bá ti rìn lọ Ọlọ́run máa ń wò mí látòkè pé káwọn star yẹn ń tẹ̀lé mi. So tí wọ́n wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi wọ́n á sọ pé ó yẹ wòkè star yẹn máa tẹ̀lé tí bá ti lọ wá ń tẹ̀lé mi. Ọ̀rẹ́ mi náà wá ń rìn lọ ó ló ń tẹ̀lé mi náà mo ní irọ́ ni mo ní ò tẹ̀lé mo lé mi ló ń tẹ̀lé. Mo ti gbàgbé wípé ọ̀run is wide enough for all of us to shine. And finally, Cherry, a máa gbalẹ̀ wa o ilẹ̀ yẹn dẹ̀ máa dùn gan. Ṣé rí àwọn bìrìtìkó àwọn náà sì máa wá sọ́dọ̀ wa tó máa wá gbà sálọ a máa tọ́jú wọn àwọn náà tọ́jú wa àìgan nìyẹn a máa tọ́jú wọn àwa náà máa kọ́lé fún wa máa tọ́jú wọn just imagine. Ẹ jẹ́ kí n sáré lo orúkọ brother mi leader mi brother Gani Alágbàlá. Just imagine Gani Alágbàlá ti wá dàgbà gan grandpa great grandpa ẹ ó ti dàgbà gan ní Palasa Palace nílọrin wá jókòó wá pa àwọn ọmọ àtọmọ ọmọ ẹ náà wá jókòó wọ́n sọ̀tọ̀ fún wa pé nígbà tá a fẹ́ gba ilẹ̀ yìí tá a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá yìí pé ipa tí wàá pọ̀ gan pé ṣé ẹ mọ̀ Sunday Igboho àwọn èèyàn tó kéjà àmọ́ Sunday Igboho because ṣe rí Sunday Igboho wọ́n máa wà nínú history wọ́n máa kọ́ sínú ìwé táwọn ọmọ máa kà sọ wọ́n máa kọ́ wọn ní history of our freedom the journey to our freedom máa ṣe tí wọ́n máa kọ́ síbi àmọ́ Sunday Igboho ní yes èmi ṣiṣẹ́ pẹ̀lú Sunday Igboho in fact gúùpù tí Sunday Igboho dálẹ̀ èmi ni leader wọn. Wọ́n ní àwa sọ fún wọn tó bá ti wá sọ sórí yẹn tán àwọn ọmọ yẹn náà wá gara àwọn wíṣì pé kẹrí mo ṣe káwọ́ sókè ṣé mo ń fídò dídò tí 7up lóńgbà kan tó káwọ́ sókè tó rí tíngó yẹn àwọn àgàrà so tó bá wà sùn báyọ̀ ọmọ bìrìtì kan ni ó kàn fẹ́ ṣe kinní kan ni ọmọ Alágbàlá kan sọ fún mi àti nǹkan mú ẹ ní ọmọ mi èmi ọmọ Alágbàlá bá mú bàbá mi kọ́ńtì tá a wà yìí lásán ọ̀fẹ́ tí àpá tí bàbá mi kò ní. Why don't you just fashion your own house and join this movement? Tí wọn náà lè sọ nípa tiẹ̀ pé ó ṣe wọn tó lè ṣe jẹ́ kí n sọ fún ẹ ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ kò ń ṣọ́nárì ilẹ̀ o torí ẹ̀lẹ́dẹ̀ àwọn Fúlàní ṣe máa ń pa mí kó àwọn máa gbà kò ń yẹn lóore ẹ̀ lè gbà gbogbo bí tẹ́ gbà gan máa lé wọgbó ẹ̀ lè gbà so do your own part so that kí wọn náà lè fi dá májẹ̀mú kó lè sọ sórí tá a bá gba ilẹ̀ náà onídìí kan fi ẹ ṣe gọ́vnọ̀ àbí kan fẹ́ ṣe director kìnnìkan náà ṣé orí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ní ilẹ̀ yẹn nítorí májẹ̀mú ó máa lọ déédéé ó máa ṣe rere gan àwọn ọmọ ẹ máa ṣe rere àwọn ọmọ ẹ máa ṣe rere má tẹ̀lé àwọn olóṣèlú má tẹ̀lé àwọn olóṣèlú ẹ̀tàn ni ojú gbogbo wa náà jà ẹ̀yin ẹ wo máa mi sì yìí ẹ wo bàbá olódò orin yín ṣé mo fúngbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kìíní yẹn ó ní Yorùbá ló kàn ó tún wá fi style ó tún wá débè tó kò ní Yorùbá ló kàn ó tún wá ní àwa ló kàn ìwọ àwọn èèyàn tó pariwo ó tún wá débè tí kò ń bẹ ó wá ní èmi ló kàn ṣẹ́ni látìgbà tó dẹ̀ ti wà lórí òyìn àlàyé ṣiṣẹ́ fún rẹ̀ ni o òun kàn ti kò sí nǹkan tó kàn pẹ̀lú ilẹ̀ Yorùbá nǹkan tó ṣe máa ń yà mí lẹ́nu yẹn tí gbogbo àwọn ọba àgbààgbà gbogbo tẹ wá torí bọ abẹ́ àgbéwé bọ́bọ́ yẹn ṣiṣẹ́ fún rẹ̀ ní òun ló kàn ṣẹ́ni káàtì lọ́wọ́ dúró lórí pé èmi ló kàn ni kò bá tiẹ̀ ti dá ó tiẹ̀ ti wá sọ gbogbo ẹ̀ dídẹ nìkan ló mọ̀ sí ó ti wá bá everybody my sister my brother my mother my father ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa máa fine gan o àyè orí nǹkan táwa rí o ó máa tìǹgò gan Ọlọ́run bùkún ilẹ̀ wa gan ó máa tìǹgò gan I want you to arise don't be scared don't be afraid it is our land we can reoccupy it because already our land is occupied but we can reoccupy it we can do the best nation on earth the most beautiful nation on earth we can reoccupy it stop thinking or imagining that Nigeria can be good sórí tó bá lọ sí church ìjọ Sunday tó bá lọ ìwọ ṣàrà mú òkò dání sínú àpò ẹ ìwọ tó bá lówó lè ra catapult
tí pásítọ̀ àbí jíẹ̀ tó bá ń sọ pé let's pray for Nigeria kó ti mọ̀ pé criminal kó rọ ayé òkú kó sọ àwùjẹ kó tá lóko ń bẹ irú àwọn òkú tí David fi pa Gòláyátì yẹn tó bá dẹ̀ jẹ́ pé mùsùlùmí ni wọ́n tó bá ti ń lọ sí jímọ̀ tí àfẹ́ bá ti ń sọ fẹ́ pé Nàìjíríà kó gbá má tà yẹn lóko because ó lè wé láwà ní oko yẹn ò ní mú àwùjẹ kó gbá kò bókò gidi kó wà mọ́ lẹ́ẹ̀kẹ́. We have absolutely nothing to do with Nigeria. We are Yoruba. We are sons and daughters of Oòduà. We are sons and daughters of Káàárọ̀ Oòjíire. Ẹ̀gbá ni wá, Ọ̀yọ́ ni wá, Àwórì ni wá, Ifẹ̀ ni wá, Ìjẹ̀ṣà ni wá, Èkìtì ni wá. Bá a ṣe wà káàkiri nìyẹn. Òkun ni wá. Bá a ṣe wà káàkiri nìyẹn. Bá a ṣe wà káàkiri nìyẹn. We are sons of the land. We must occupy the land. We must have direct access to the resources that God has blessed us with. We must be able to use the wisdom and grace that God has given our race to do one. Mo máa bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ má tẹ́tí sí ohun tí àwọn ọ̀tá ohun tí wọ́n ń sọ lásìkò yìí o nítorí pé wọ́n fẹ́ mọ àṣírí wọ́n fẹ́ mọ ọ̀nà tí bàbá Akíntóyè àti Ìgbòho tí wọ́n fẹ́ gbé gbà ni kò yé wọn wọ́n ṣáà ń gbọ́ wípé wọ́n ń pariwo oṣù yìí ni oṣù yìí ni oṣù yìí ni ọ̀wọ́n ń wá láti pé nítorí pé bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ ó ti wá yàtọ̀ ń sìn a ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀nà ọ̀tọ̀ láti wá ń gbégbá ń sìn kò wá jẹ́ kó yé wọn mọ́ ìdí nìyẹn tí wọ́n fi lọ sọ pé irọ́ ni bàbá ń pa wọn ò ṣe rálì kankan wọn ò ṣe kinní kan ẹ má lè sèṣin wọn o kò yé wọn ní o ohun tí wọ́n fẹ́ mọ̀ ohun gangan tí wọ́n fẹ́ mọ̀ wọn ò mọ̀ mọ́ kò yé wọn mọ́ wọ́n wá ń wá ọgbọ́n àrékérekè tí wọ́n máa fi ráyè wọ sẹ́ńtà yẹn gangan kò dẹ̀ sí àyè yẹn fún wọn mọ́ nítorí pé wọ́n ti mófo wọ́n ti ṣe kíni wọ́n ti mófo ẹ má jẹ́ ká lé sísìn wọn o bàbá ti sọ wọ́n ní ọ̀rọ̀ ìkéde yẹn wọ́n ní ó máa dé bí olè lóru ni ó máa ṣe kíni ó máa dé bí olè lóru ni òmìnira tá a dẹ̀ ń sọ yìí kò ń ṣe ọjọ́ tí a bá bẹ̀rẹ̀ lẹ́ máa retí pé bóyá ọjọ́ yẹn náà ní ká gbà o ṣùgbọ́n àsìkò tí a máa gbà lélẹ̀ ṣùgbọ́n pé torí pé o ò mọ date o ò mọ ọjọ́ ìwọ má fi ìyẹn má fi da platform tí o bá wà má fi dàrú. Pẹ̀lẹ́ Ọdúnládé ẹ jáde ìfẹ́ wọn ilé ìkàlẹ̀ àwọn aláìníṣẹ́ so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá lọ kò yé wọn ní o ara nǹkan tí mo sì ń sọ ní leléyìí o ẹ rí i pé kò yé wọn bẹ́ẹ̀ yẹn wọ́n tún wá ń wá ọgbọ́n àrékérekè láti fọwọ́ ìrìn wa láti lè mọ bó ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ń sìn ló ti lọ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn ọmọ Yorùbá tí àṣírí wọn dẹ̀ ti ń tú bí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn ọmọ Yorùbá jù bẹ́ẹ̀ lọ ẹ lè rí àṣírí yẹn àṣírí tí ẹ fẹ́ mọ̀ yẹn ẹ lè mọ̀ ọ̀gá Ọdúnládé ó dẹ̀ lọ Ìbàdàn kó lọ gba
àwọn èèyàn ẹ tó wà ní ọgbà ẹ̀wọ̀n kó lọ gbà wọ́n kalẹ̀ ńbẹ̀. So ẹni tí Ọlọ́run fiṣẹ́ rán ẹ̀fín lẹ̀ ẹ̀ tí kò ṣe é, kò dẹ̀ sọ pé ó sóun, kò sọ pé ó rẹ̀ òun. Wọ́n ìtorí ẹ̀ wọ́n lé bàbá wọ́n lé sẹ́yìn odi, kò lè gbénú ilé ẹ̀, kò lè ṣe kankan. So síbẹ̀síbẹ̀ kò sọ wípé ó sóun náà, kò sọ wípé ó rẹ̀ òun. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ọ̀dọ̀ Olítìrí lẹ̀ ń lọ, á dín lọ́wọ́ náà. So ẹ má kọ̀tẹ̀ wá sórí platform tiwa kẹ́ tó wá máa jam toro ẹnu. Ẹ lọ máa tẹ̀lé ìyá yín, tó bá jẹ́ ìyá yín náà ló gbà á, good. Ẹ nílé wa kúrò ń bí, tó bá dẹ̀ jẹ́ àwa náà la gbà á, nílé yín kúrò ń bí. Torí pé àwa rí yín bíi pé àìmọ̀kànmọ̀kàn ló ń bá yín jà. Ṣùgbọ́n ìyẹn ò kàn àwa. Ibi tá à ń lọ this time around, ibẹ̀ la focus. Ipe bóyá wọ́n ń jáde fún yín, ó máa ń fún yín ní agbára. Ẹ rí i pé kò sí anybody tó ń dá yín lóhùn mọ́ nsìn. Ẹ̀yin àti 2 by 2 yín. Mo dẹ̀ gbàládùra pé ohun tí wọ́n fi bò yín lójú, tí ẹ fi tẹ̀lé, tẹ́ ẹ fi gba ojú ọ̀nà, Ọba mi Èdùmàrè á bá mi là yín lójú padà. Tẹ́ ẹ mọ ọ̀nà òtítọ́ àti òdodo. Lẹ́ẹ̀kan sí, àkójú lọ́nà. Bí olè lóru ni o. Kásìkò tí bàbá bá announce, ó yá nìyẹn o. Bàbá ti sọ, wọ́n ní nínú ọ̀rọ̀ bàbá ta play lẹ́ẹ̀kan. Bàbá ní wàá dó síwájú ilé ẹ tí wàá ti máa ṣe rálì ẹni. Pé bóyá a ṣe ń rẹ́ǹtì mọ́tò, a sọ pé gbogbo wa ń lọ Èkó, àbí à ń sọ pé à ń lọ Ìbàdàn, àbí à ń sọ pé à ń lọ Àkúrẹ́. Wọ́n ní kò ní sí yẹn mọ́. Wọ́n nílé yìí wájú ilé ẹ̀ ni wàá ti máa ṣe rálì ẹ gẹ́gẹ́. Nínú àdúgbò ẹ ni wàá ti máa ṣe rálì ẹ. Wọ́n ní kìdẹ̀ ń ṣe ọjọ́ kan, kò ń ṣe ọjọ́ méjì, kò ń ṣe ọjọ́ mẹ́ta. So Ọba mi Èdùmàrè á gbalẹ̀ wá fún wa o. A ní bógun lọ o. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá o, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ wá, agbára Ṣèdùà. Àtèmi àtẹ̀yìn àjọ máa délẹ̀ lérí ni o. A tún ní sọ ẹ̀mí wa ò tún ní sọnù mọ́ sínú ìrìnàjò yẹn lágbára Ṣèdùmàrè. Àṣẹ́gun. Ètò tí tèní ẹ̀ ní ojú báyìí. Kó tó di ní alẹ́ tàbí àárọ̀ ọ̀la, a tún ní message nítorí pé a ní èèyàn pàtàkì tó fẹ́ bá wa sọ̀rọ̀ lórí program. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti tẹ́tí sí wa. Àmọ́ lóore o. Àmọ́ lóore. Àwa la máa wá, bẹ́ẹ̀ ni ẹ̀ náà ni a sì máa bá agbára àṣẹ Èdùmàrè. Àṣẹ́gun. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I
say they never know wetin we carry for body. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ.